ìlérí Ọlọ́run ọjọ́ tó ti pẹ́ kó wá sí ìmúṣẹ láyé. Ọlọ́run ìpè mi kó darapọ̀ pẹ̀lú mi. Kẹ́rí àánú gbà. Kí Ọlọ́run ìpè mi kó ṣe àṣepé nínú ayé. Ọlọ́run Àwákan kó darapọ̀ pẹ̀lú mi. Continue. Iléeṣẹ́ ìgbọ́rọ̀ Olúwa ò gbọ́dọ̀ jóná. Àánú kó fọ́. Atọ́kùn gbọ́ níbi tí wọn ò tí ì sọ̀rọ̀ rí ìwọ lọ sọ̀rọ̀ ńbẹ̀. Continue. Kó gòkè. Jésù Olúwa wa. Ẹ ṣeun bàbá wa. Bàbá wa, a gbọ́ wípé ìsọjí yóò wáyé láti ipasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yín. Bàbá wa, a fẹ́ kí ẹ bá wa sọ ibi tí ìsọjí náà ti wáyé ní pàtó fún àwọn ará ilé. Ibi tí ìsọjí náà yóò ti wáyé nínú ilé Ọlọ́run wa. Ẹ ṣeun bàbá. Fún àwọn tí wọ́n ń wò wá nílé àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ pẹ̀lú àwọn tí ò tí ì dá ojú yín mọ̀, ẹ bá wa júwe ibi tí ilé ìjọsìn yín wà kí àwọn ènìyàn ó lè gbọ́. Orúkọ ìjọ wa ni God Faith Evangelical Prayer Ministry ní ìsàlẹ̀ olódó. Ẹ̀wọ̀n náà lẹ ti gbọ́ yẹn. God Faith Evangelical Prayer Ministry ní ìsàlẹ̀ olódò. Níbẹ̀ ni ètò ìsìn ìsọjí náà ti wá. Mo fẹ́ kí ẹ jẹ́ ká túyáyá lọ síbi ètò ìsọjí náà. Ọlọ́run ó wà pẹ̀lú wa. Bàbá wa, ìjọ́ wo gan ni ètò ìsọjí yìí yóò bẹ̀rẹ̀? Fún ìwọ tó ń wò mí lẹ́ẹ̀kan sí i. Continue. Ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìsọjí náà gbìnàyà nínú ìjọ Ọlọ́run wa. Ẹ̀sìn púpọ̀ òun náà lẹ ti gbọ́n nínú ọdún tá a wà yìí nínú oṣù kejìlá. Yóò ṣeé ṣe, tèmi yóò ṣeé ṣe o, ẹni tó bá débẹ̀ òun nìkan ló lè rí tiẹ̀ mú. Bàbá wa, mo fẹ́ kí ẹ bá mi sọ kìkì ọ̀rọ̀ kan sí ayé àwọn tó ń wò wá nílé àti àwọn tí ò nílé wá nítorí ọ̀nà jíjìn tí àyè ò nílé gbà wọ́n. Mo fẹ́ kí ẹ bá mi pàṣẹ ọ̀rọ̀ sínú ayé wọn, bàbá wa. Gbọ́ mi, ìwọ tó ń wò mí nílé. Continue. Ìwọ tó ń wò mí, gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Continue. Sáré wọ inú ilé rẹ lọ kó o bu omi jáde. Tó bá ó dá mi lójú pé o ti gbómi yẹn jáde báyà bí. Okay. Ìkàrin rẹ wà á tì bọnú omi yẹn. Continue. Wà wá gbé ọwọ́ kejì sókè. Gbọ́ mi, sọ pé oníṣẹ́ ayọ̀ kò jẹ́ fún mi. Continue. Ó yá máa sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ̀. Oníṣẹ́ ayọ̀ yá jẹ́ fún mi. Ó dá mi lójú pé o ti ṣe lé yẹn. Jésù Olúwa wa. Gbọ́ kò sí pé àdúrà ògo kan àgbàdúrà àṣeyọrí kan. Ìgbésẹ̀ àṣeyọrí ló wà. Will you keep quiet? Ìgbésẹ̀ àṣeyọrí ló wà. Continue. Ìgbésẹ̀ tó kù tó gbé ọrẹ èdìdì ni wàá sáré mú jáde. Child. Ó lè tó yẹ pé ìta nìwọ wà kó wọ́n sòwò lára rẹ̀ sáré wọlé lọ. Wọlé fún 1000 kan jáde. Child. Kó pé méjì rárá fomi yẹ̀ wò. Sọ wá ń gbọ́ mi wá ná 1000 náà sókè. Continue. Wo àwòrán ara 1000 yẹn wo àwòrán rẹ̀ wàá rí pé àwọn méjì ló wà ńbẹ̀. Orí oníbejì níbi tó kù tọdún ìkùsì kó wọlé wá bá mi. Ó yá máa gbàdúrà yẹn Jésù Olúwa wa. Àmín. Ẹ sáré pé àkáǹtì nọ́mbà kan síta ní ẹ̀sìn. Child. Ẹ wá rí àkáǹtì nọ́mbà wọn owó òun gbọ́dọ̀ dí àpò rẹ mọ́. Ó léwu. Kárí màsíńdà ha. Will you keep quiet? Kárí màsíńdà lọ sẹ́rí àmàṣẹ́. Continue. Kárí. Continue. Ìtumọ̀ rẹ̀ ni pé ó léwu. Owó ò gbọ́dọ̀ wọ àpò rẹ mọ́ kò sì gbọ́dọ̀ wọnú ilé. Child. Bí ọ̀bá lè lọ báńkì mọ̀tọ́jọ́ ti lọ ó lọ POS. Sáré lọ sí POS tó bá súnmọ́ ilé rẹ̀. Continue. Gbọ́ àkáǹtì nọ́mbà yìí 011 Child. 567 351. Continue. GTB ni. Mo rò pé ọgbọ́n mi tó bóyá kí n tó pè lẹ́ẹ̀kan sí. 011 Child. 567 351. GTB Ọlọ́run Àwákan ni wà ń bá bẹ̀. Nígbà tó bá ṣe lè wàá rí ìbejì ó rè ìbejì kí ọdún ètò parí tó o bá gbàgbọ́ pẹ̀lú ìpè mi. Má dáùtì ẹni má dáùtì ìpè mi láfa. There is God. Yóò dára fún yín lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Ẹ rí i pé èmi ò kí ń fi yín ṣeré bẹ́ẹ̀ mi ò kí ń já yín kulẹ̀. Bàbá wa, mo fẹ́ kí ẹ pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín nítorí àwọn tí wọ́n bá ń bọ̀ látọ̀nà tó jìn.
fún ìwọ tí o lè fẹ́ pè mí jọ mi ò fẹ́ flashing ọlọ́run ò ní forere flash yẹ pè mí sórí nọ́mbà yìí 081 64 067678 ó tún lè pè sórí nọ́mbà lóore mi bẹ́ẹ̀ni pé nọ́mbà rẹ fún wọn. 090 Continue. 68 68 66 66 25 25 26. 26 ó lè pè sórí àwọn nọ́mbà yìí fún ìbéèrè àti àlàyé á sì tún gbàdúrà fún ọ pẹ̀lú. bẹ́ẹ̀ni. ẹ ṣé ẹ̀yin aráalé ẹ kú ìfarabalẹ̀ lágbo bó ṣe ń lọ ní àkókò yìí òun náà la wà ẹ rí i pé bàbá wa ti pe ẹ̀rọ ìgbéka wọn fún yín fún àlàyé àti fún àdúrà pàtàkì ẹ lè pè wọ́n bàbá wa ní ẹ má fíláàṣì àwọn rárá o ẹ pè wọ́n tààrà tí ẹ bá wá lágbára ti pè ẹ lè send text message mo nígbàgbọ́ wípé Alore wọn ò jíṣẹ́ text message yín fún wọn ẹ ṣé púpọ̀ bàbá wa mo fẹ́ kí ẹ gbàdúrà fún àwọn aráalé àti fún iléeṣẹ́ yìí lápapọ̀. ẹ wo mo ti ń gbàdúrà látẹ̀ẹ̀kan kìkìdá ìgbàgbọ́ rẹ nìkan ni o ní. gbọ́ mi kìkìdá ọ̀rọ̀ kan ló kù tí mo fẹ́ sọ sínú ayé rẹ. kìkìdá ọ̀rọ̀ náà ni wípé bí ọdún ìtẹ́ ń parí lọ ikú ò ní wọlé tọ̀ wá. àmín. yóò sì dára fún ọ. àmín. ó ti ṣe rere. àmín. Jésù Olúwa wa. àmín. ẹ ṣé púpọ̀ ẹ̀yin aráalé èmi ni tiyín tòótọ́ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olúwaniyọ̀ ọmọ Adégún ẹ ṣé ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.